Alaikum wa rahmatullahi wa barakatuh. Akira wa kú ìsinmi òní. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ṣé rí àwọn kọ̀ọ̀kan wà tí mo kọ̀ fẹ́ sáré sọ. Àkọ́kọ́ bàbá Sikiru Ayilara. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín o. Wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin olóríire, ẹ̀yin lálùbáríkà èèyàn, ẹ̀yin èèyàn gidi. Mo kí gbogbo wa. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Ṣé rí ní tó mú mi tún jáde láàárọ̀ yìí. Ń sọ tẹnu mi, wàláhì máa sọ tẹnu mi. Máa wí tẹnu mi. Ní tí sì ń fà lẹ́sẹ̀ yìí. Ẹ padà gbóòórùn ara àtìyín náà. Wàláhì ẹ gbóòórùn ara yín. Tó jẹ́ pé nídìí ìbàjẹ́, ìwà ìkà, ìwà kẹnimọ́nì, ìwà àbòsí tẹ́ jókòó tì lórí ìmámṣípù ọ̀rọ̀ náà lé Ayilara yìí. Gbogbo àṣírí tájọ bò pátá àjọ tú. Ó ní rísìn ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Ẹ tẹ̀gá kọ́kọ́ gbọ́ Ṣùbẹ́rù kágbọ́n tó kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìkíni tó bí ọ̀rọ̀ pé ọmọlé ni kìí ṣe ọmọlé ẹjẹ̀ ẹ̀já kọ́ gbọ́ lẹ́nu Ṣùbẹ́rù. Àdìjọ́ kejì mo wà níwájú ilé àwọn bàbá náà ni ìní Sikiru àti Bashiru wọlé ọlá lọ́ba gúnmẹ́sì nìdé wájú ilé ẹ̀ ni wọ́n bá mi báyìí. Nígbà tí wọ́n bá mi níwájú ilé ni wọ́n wá ń kí àwọn mufti pé ẹ dákun ẹ má bínú tó ṣẹlẹ̀ lánàá. Ṣé ẹ mọ̀ pé kìí sọmọ inú ilé wa? Àbòsí ní ìtúnlẹ̀ léyìí, ibẹ̀ ni orí mi gbé ti ta sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ mú kí bàbá wa pàkó yìí, mo ní sàlámù àlékùm. Ẹ̀yin bàbá, ó dàbẹ̀ ni pé mo gbọ́ wípé ìmámù wò kí ń ṣe ọmọ inú ilé Ayilara. Bí nẹ́tíwọ́ọ̀kì ní bíbò ni wọ́n ní nẹ́tíwọ́ọ̀kì yóò clear, but lọ́dọ̀ ti tèmi ń bí mi nú pé nẹ́tíwọ́ọ̀kì clear. Ṣé bá mi yẹn? So at the end of the day mo wá dákẹ́ mi ò sọ kankan mọ́. So kíní yìí mo wá wù wípé bí kíní yìí ṣe ń dùn mí pé wọ́n fi àbòsí ṣe ẹ̀sìn yìí, ọgbọ́n wo ni mo lè dá? I am not ready to go to the court. So the best thing tó bá pẹ́ ní tòótọ́ ni mo bá ní mo gbà fún Ọlọ́run, mo sì gbà fún Ànábì, mo sì gbà fún ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run bá tẹ́ kún wájú wa tẹ́ táàmù wa bá tẹ́jẹ́ yàn fún àwa. Kò sí tí mo lè ṣe ju kí n lọ rè bá rọ́bì tátọ́ láyé náà kí n lọ rè sọ fún ẹ pé in tí ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ mi. Àbí mo bá kọ letter of petition wá sí ọ̀dọ̀ àyímọ̀ láti pé kí wọ́n bá mi yẹ̀wò pé a gbọ́ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ process tí wọ́n fi yan ìmáàmù Ògbómọ̀ṣọ́ wrong, torí pé a discover wípé ọmọkùnrin yìí sọmọ inú ilé. Ṣé gbogbo wa náà ti gbọ́ wípé Ṣùbẹ́rù lòun gbọ́ tí bàbá Sikiru yìí tí wọ́n sọ wípé ìmáàmù yìí ṣe ọmọ inú ilé wọn. Ṣé mọ̀ pé àwọn kò sọ ó lè gẹ ẹni yìí sọ out of annoy. Ṣé mọ̀ bẹ́ẹ̀ ní Ṣùbẹ́rù ló bá mú ọ̀rọ̀ yẹn ló escalate ọ̀rọ̀ yẹn. Escalated of that word òun ló bí pé àti lọ síwájú òyà mọ́ àti padà sẹ́yìn òyà mọ́. Ó bá di gbọ́ bẹ́ẹ̀ sí ní drag. Ó ní pé Ṣùbẹ́rù ló ń kọ lẹ́tà lọ́tún tó ń kọ lẹ́tà lọ́sì. Ẹ̀mọ́ tó wá tí mo wá ń rò níbẹ̀ tí mo tó pa mí lẹ́rìn jù ní pé ṣé mọ̀ yí pé olórí Ike TV, olórí Ike tó ṣorí pàǹlà bíi ti Tàgírì ṣé mọ̀ yí pé ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ yí pé kán má ka ọ̀rọ̀ bàbá Sikiru ká má kà á kún. Wọ́n torí pé nǹkan kò yọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn, igun kan làwọn mẹ́tẹ̀ẹ̀ta ti jáde. Igun wọn náà ni igun Mahmood Ayilara, òun ti jáde. Igun Mahmood yìí ẹ lọ béèrè, ẹ lọ wádìí tí mo fẹ́ sọ yìí. Láwọn tí wọ́n ń fa ìjàngbọ̀n tí wọ́n ń dá wà lálẹ́ tó já sí pé I go chop ìdí kan yìí ní ń dà wọ́n láàmú jùjùjù tí wọ́n nírọ̀rọ̀ kan láwọn wọn bá tájáde tá à ń rí ìtọ́ pé àti mọ̀ pé àwọn náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí náà ni wọ́n ń da gbogbo ilé Ayilara láàmú from onset.
ẹ lè rí gun míì kankan kó darapọ̀ mọ́ wọn kó wá sọ pé àtọ́rí pé akíní kan kó àwọn ọ̀nà aláàmù láyé ẹ ní rí irú ọ̀rọ̀ ẹni báyìí ṣó yẹ ká tẹ̀lé àbí ò yẹ ká tẹ̀lé. àmọ́ ẹ lè ka ọ̀rọ̀ bàbá Síkírù kún nígbà tí wọ́n sọ pé Imam ń ṣọmọ inú ilé Ayilara. ọwọ́ adijọ́ kejì mo wà níwájú ilé àwọn bàbá náà ni ìní Síkírù àti Bashiru wọlé ọlá lọ́ba gúnmọ̀ sí ìdè wájú ilé ẹni wọ́n bá mi báyìí nígbà tí wọ́n bá mi níwájú ilé ni wọ́n máa ń kí àwọn mufti pé ẹ dákun ẹ má bínú tó ṣẹlẹ̀ lánàá ṣe é mọ̀ pé kì í sọmọ inú ilé wa. ọlọ́gbọ́n mo fẹ́ ká jọ máa gbọ́rọ̀ yìí o now ní ìsìn tó ti wá tí bàbá Síkírù ti wá dúró láàrin méjì tó fọ́lò yín mọ́ ó ti wá di pé bàbá Síkírù náà ti di ọmọ àlè bẹ́ẹ̀ ṣe sọ pé bàbá wa Miftahu àwọn náà ọmọ àlè ni wọ́n ẹni tó bá ti sọ̀pọ́tì Imam ó ti di ọmọ àlè a ní kò sí pé mi sọ right up tí mo kọ ní ṣé last week kọ́ mo ní ìmùlẹ̀ tẹ́ẹjọ́ mú àtàwọn tẹ́ẹjọ́ múlẹ̀ yóò já tójú gbogbo wa yóò padà rí pé kàbí sọ́ra mò ń bọ̀ bí o tí dé o orí KTV ẹ̀bẹ̀ wo you go explain tire mo mọ̀ pé ẹ̀rù ti ń báyìí ẹ wá ń dúnkokò mọ́ bàbá Síkírù. ẹ̀kún kébékébé ní ẹ ṣe mú mọ́ra ẹ ní ìrọ̀rọ̀ kan kékeré kan báyìí àwọn yẹn náà ya play safety fún yín pé bàbá ẹ má mú mọ́ wa o olórí ibú ọmọ ni o kódà ń dààmú lé àwa gan kàwù pé káfi kọ́bọ́dì ni kò rí bẹ́ẹ̀ ń dé sí ó balẹ̀ jẹ́lé Ayilara. àkọ́kọ́ orí KTV ṣé bí bàbá ẹ̀ ti ní kó má dá sọ̀rọ̀ lé wọn pé kí ló kọ̀ ẹ́. lórí ìwọ olórí burúkú tí wọ́n pẹ̀lú lórí rẹ̀. olórí ẹja gbọ́. ṣé bí Yorùbá sọ wípé agbẹ́jọ́ ẹnìkàdá àgbò òṣìkà ni ẹjọ́ tèmi rò ká òru náà ó rí pé mo pa òwe kan nínú fídíò tí mo ṣe jáde wípé bí ọmọ bá ṣe bára rẹ̀ rádaràda nínú ayé báwọn òbí rẹ̀ ṣe rí nínú ayé náà. ọ̀rọ̀ burúkú yẹ o bàbá ẹ̀ ní ọ̀rọ̀ burúkú lẹ́nu. ò ní bíbí rárá ó sì lè wù ọmọ ọ̀rọ̀ ilé Ayilara látòkè délẹ̀ kí lọ́kàn. wàláì àsìkò yìí ń dùn lọ́wọ́ wàláì ó dùn gan ni o wọ́n ní kí ló kọ́ ẹ pẹ̀lú ọ̀rọ̀ inú ilé wọn má dá sí ìwọ ló wá mọ ìtàn bàbá Síkírù ó wá mọ ìtàn wọn tí ò dá but ẹ lè gba ọ̀rọ̀ wọn gbọ́ nígbà tí wọ́n sọ pé Imam èyí ṣọmọ inú ilé. ìní Síkírù àti Bashiru wọlé ọlá lọ́ba gúnmọ̀ sí ìdè wájú ilé ẹni wọ́n bá mi báyìí nígbà tí wọ́n bá mi níwájú ilé ni wọ́n máa ń kí àwọn mufti pé ẹ dákun ẹ má bínú tó ṣẹlẹ̀ lánàá ṣe é mọ̀ pé kì í sọmọ inú ilé wa. àmọ́ ní ìsìn ẹ tún wá lè sọ pé ẹ gbọ́dọ̀ gba ọ̀rọ̀ wọn gbọ́ mọ́. a mọ̀ pé béèyàn bá sọ̀rọ̀ jáde irú ọ̀rọ̀ ẹni báyìí ṣó yẹ ká tẹ̀lé àbí ò yẹ ká tẹ̀lé tí èèyàn bá sọ̀rọ̀ bọ́ta àwọn n tó ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa ìyẹn láfọwọ́ àwọn pé ẹni yóò ṣó ṣe é tẹ̀lé àbí ò ṣe é tẹ̀lé. àná ẹ̀ gbádùn bàbá Àmọ̀tẹ́kùn ìdá iná ń bẹ̀ wọ́n yẹn irọ́ o now lẹ́nu ìgbà tí bàbá Síkírù yìí tí wọ́n ti sọ̀rọ̀ wípé àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn fẹ́ tàṣírí ìgbà ẹlẹ́ṣẹ̀ wàá mọ̀ pé bàbá yìí. wọ́n fi orúkọ Ayilara láti lọ máa fi gbowó lọ́wọ́ wọn kó tó di pé àṣírí padà tú ṣerú ẹni bẹ́ẹ̀ ni ó àjáde ní àsọ pé owó tí ń pín yẹn kíní kan ní ìjọ ló ti dégún ilé Ayilara láàsì èyí ló ti dégún Mahmood láàsì ní ṣe kíní kan láàsì ẹni tá à ń sọ yìí àìmọye oríṣiríṣi ààyè tí wọ́n ti ń fi orúkọ Ayilara lọ gbogbo kiri àbí òrí. lẹ́sẹ̀ wá ń borúkọ bàbá yìí jẹ́ so gbogbo ẹni tó bá ti tẹ̀lé tó bá ti sọ wípé òun ò sọ́pọ́ọ̀tì yín mọ́ ó ti di kẹ́ ẹ̀ bá ló kọjẹ́ ṣé mọ̀ pé gbogbo owó àwa yìí ẹ̀ ń sọ pé bàbá wo èjìdé ló ṣe kinní kan fún wa
ó da ẹgbọ́rún tí Suberu sọ yìí. Bini wọ́n ní wọ́n fẹ́ rí mi Afa Salman mo bá lọ nígbà tí wọ́n adébẹ̀ náà bá ní à kí n wẹ́ran tó wà lọ́ọ̀kan yẹn èmi ni àwọn fi sọrí ìpè Sẹ́nẹ́tọ̀ Buhari ní káwọn fún yẹn Allahu Akbar Allahu Akbar wọ́n ní kí n wẹ́ran tó wà lọ́ọ̀kan yẹn èyí tán fi sọrí Imam Abibullah ẹnu omi bọ́ lójú mi ni bí mo ṣe rí bí ẹran yẹn ṣe tóbi tó ó funfun bàlà látòkèjìlẹ̀ ẹran yẹn funfun ló tóbi wàláì omi bọ́ lójú mi. Suberu ń sọ pé wọ́n ń fáwọn ní àgbò iléyá àwọn ògbà àgbò kọ́kọ́ o. Èmi Àmọ̀tẹ́kùn Fasco Bless ọmọ Yorùbá àtàtà àti gbogbo àwọn tá à ń sọ́pọ́tì Imam Ogbomọṣọ kò sẹ́ni tó fún wa láàgbò iléyá o. Kò dẹ̀ sẹ́ni tó sọ wípé gbà wàláhì tàláhì súnmọ́bìlà babáwé èjìdé wọ́n sì fún mi kọ́bọ̀ rí. À ń ṣe tiwa fọ́lọ́run ni. Ẹ̀yin tí wọ́n ń fún lówó tí wọ́n ń ra àgbò fún ó lẹ́sẹ̀ àtọ́ àṣírí ara yìí gbogbo iṣẹ́ orí KTV náà ṣe bí torí torí 100,000 gbogbo ẹ̀ láti gbọ́ gbogbo ẹ̀yin blogger other side àti gbọ́ pé 100,000 lẹ ṣe ń jà ẹ rí èèyàn tún wá ẹ tún pe ra yín sí mítìnì ẹ sì tún lé èèyàn kan jáde ẹ tún fọlọ́pàá ní ẹni kọ́lọ́pàá gbé e jáde ó ṣàṣọ fúnra rẹ̀ ó wá ní ọlọ́pàá escort ó wá bọ̀ pé ẹni kọ́lọ́pàá gbé e jáde kírú ìyálóde yẹn máa sọ wípé nítorí pé ọmọ yẹn ẹ̀gbọ́n pé ó tẹ̀lé ìmọ̀ọ́mù lẹ́sẹ̀ ní kó gbé jáde ìyálóde yẹn ṣé ìyá yìí ò ní ọmọ tó bí ni tó fi ń ṣọ̀tẹ̀ ìmọ̀ọ́mù torí ọ̀rọ̀ ìyálóde yẹn ò yé mi àmọ́ kò sí ìtó kàn mí ṣe wá rí gbogbo Nàìjíríà tí nǹkankan bá ṣe tí nǹkankan bá ṣe Sikiru Ayilara orí KTV nìkan mú. kásákò lè yàn nàbì táwọn tún fọwọ́ òsì báyìí wọ́n tún mú ìdá wọ́n tún fi ẹ̀bẹ̀ máa ń gbọ́ àwọn tààrí fún pa wọn wọ́n ti fá wọ́n tún gé ọwọ́ kejì náà kóńdùrù tí ó ṣẹ̀jẹ̀ náà pẹ̀lú nira wọ́n tún ṣe báyìí. gbogbo ẹnu lèmi lè fi sọ tóró ti dúnkokò mọ́ bàbá yìí pé kọ́ má lè sọ̀rọ̀ ṣe rí a mọ̀ pé bàbá yìí ò sí lọ́dọ̀ wa ẹ gbàgbé o gbogbo pẹ̀lú bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé wọ́n sí lọ́dọ̀ wa àmọ́ òkodoro ọ̀rọ̀ kan fẹ́ jáde so ọ̀dẹ̀ máa fẹ́ silent bàbá yìí ló gẹ́gẹ́ wá tètè bọ́ sórí social media kì í ṣe pé torí pé bàbá yìí ṣe kíní kan hàn support wa o àmọ́ for the safety of this man torí àwọn bọ̀bọ̀ yìí they can do undo tẹ́ bá lọ wo péjì orí KTV ẹ rí gbogbo tó kọ Sikiru ṣe kíní kan Sikiru ń gbá ọmọ. Imam Habibu ṣe nǹkan tẹ́ bá wo ọ̀rọ̀ tó sọ lánàá ẹ̀ ti mọ̀ pé I go chop wọ́n ti believe pé ńgbà tí nǹkan ẹ ti ṣẹlẹ̀ ní ṣiṣẹ́ nǹkan mọ́ àfi ká yọ ọ̀bẹ tì í ṣé bẹ́ẹ̀ ló wá rí ni ṣé bẹ́ẹ̀ ló rí ni tẹ́ bá wo gbogbo àwọn àbáwọ́ múfì náà tó pé àwọn náà ń tako tọ́lẹ̀ àti ìgbà kan ẹ lọ wo gbogbo àwọn ọ̀rọ̀ wọn tó ti sọ síwájú kí ló dé ní ìsìtọ́rọ̀ wọn tí wọ́n ń change ṣé ńgbà náà lọ́hùn ṣé wọ́n wà ọ̀nkólò ni wọ́n mú gbóǹgbà náà ni wọ́n mú gbóyó ni. wọ́n bá ló kọjẹ́ débi pé káwọn èèyàn lè rí bàbá ìkọ́ sọ lóko àmọ́ níjọ́ tí bàbá yìí sọ pé mọ́mù ò ń ṣọmọ inú ilé gbogbo yìí lè sọ́pọ́ọ̀tì wọn bàbá wa ń sọ pé àwọn àṣírí táwọn jọ bò àwọn á tú ẹ wá ń pariwo ẹ wá ń tírẹ́tì bàbá yìí ẹ ti tírẹ́tì àwa darí àwa kò sí tó lè ṣe wá so bàbá yìí lẹ wá ń tírẹ́tì torí pé bàbá yìí ẹ ti ń bẹ̀rù pé kó má lọ táṣírí gbogbo Nàìjíríà bàbá yìí tí nǹkan kan bá ti ṣe tán bá ti mórí KTV yóò ṣa gbogbo àwọn tí wọ́n bá wà nídìí. kásákò lè yàn nàbì táwọn tún fọwọ́ òsì báyìí wọ́n tún mú ìdá wọ́n tún fi ẹ̀bẹ̀ máa ń gbọ́ àwọn tààrí fún pa wọn wọ́n ti fá wọ́n tún gé ọwọ́ kejì náà kóńdùrù tí ó ṣẹ̀jẹ̀ náà pẹ̀lú nira wọ́n tún ṣe báyìí. ìyẹn lèmi sáré wá sọ láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ tẹ́ ń dá sí yìí
ojú máa padà tì yín gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ́ọ̀tì ojú á padà tì yín torí ilé Ayilara àwa mọ̀ asúmọ̀ ìmáàmù tó sọ wípé àwọn ò fẹ́ tàṣírí ilé wọn àwọn ò fẹ́ sọ̀rọ̀ ọnú ilé wọn lórí social media tí wọ́n yé wọn. ní agbára Ọlọ́run wọ́n lábí tó bí ànábì wọ́n lábí tó bí bọ́lọ̀ ń ṣe tó Ọlọ́run ní gbà wà lọ́wọ́ bàbá ìmáàmù ìwà tẹ́ẹ̀sì ìwọ Ọlọ́run ní gbà lọ́wọ́ yìí bàbá rẹ̀ ní kẹ́ni láàrẹ̀ yàn kéèyàn láti inú òkè àbí wọ́n fi abẹ gbà á ní ọba ní ìmáàmù wa tọ́lẹ̀ à oníríṣe gbogbo ṣe dáadáa ìmáàmù ẹ̀yìn rẹ̀ ní a máa ṣe àwọn nílà àkáyé wọ́n gbọ́n ẹ̀yin tẹ́ wá lọ ń tojú bọlé onílé ṣẹ́rí pójú bá padà tì í bẹ́yìí náà orí KTV bàbá yìí sọ wípé kó má dá sọ̀rọ̀ ọnú ilé wọn pé kí ló kọ́ ẹ̀ now ìwọ náà wá tún lò kó máa halẹ̀ mọ́ bàbá yìí kó lè shut up wọn kó fẹ́ tàṣírí wọn àṣírí wo ló tún fẹ́ tún pé bàbá yìí rape àṣírí wo ló tún fẹ́ tún pé bàbá yẹn ó lọ ń gbowó níbi kankan àṣírí wo ló tún kù ṣé o fẹ́ sọ pé pààyàn ni àbò rò pé bàbá yìí ṣé o fẹ́ sọ pé wọ́n káwọn ọmọ bẹ̀dà gíláàdì bíi ti àáfà àti bí àáfà gorilla ṣé o fẹ́ sọ pé wọ́n káwọn ọmọ bẹ̀dà gíláàdì bíi àáfà gorilla ni ṣé o fẹ́ sọ bẹ́ẹ̀ torí mi ò máa ṣírí kan tó tún fẹ́ túmọ̀ tó tún lé ju èyí tó sọ tó ti sọ tẹ́lẹ̀ lọ so ọ̀rọ̀ kìíní kan ó ní ẹ̀yìn gba àgbò. wọ́n kà pè mí ni wọ́n ní wọ́n fẹ́ rí mi Afa Salman mo bá lọ nígbà tí wọ́n adébẹ̀ náà bá ní à kí n wo ẹran tó wà lọ́ọ̀kan yẹn èmi ni àwọn fi sọrí ìpè Sẹ́nẹ́tọ̀ Buhari ní káwọn fún yẹn Allahu Akbar Allahu Akbar wọ́n ní kí n wo ẹran tó wà lọ́ọ̀kan yẹn èyí tán fi sọrí Imam Abibullah ẹnu omi bọ́ lójú mi ni bí mo ṣe rí bí ẹran yẹn ṣe tóbi tó ó funfun bàlà látòkèjìlẹ̀ ẹran yẹn funfun ló tóbi. wọ́n gbá àgbò fún yín Zubairu nígbà tó ń gbàgbọ́ báyìí òun fẹ́ sunkún now àwa kò sẹ́ni tó ń fún wa ní nǹkankan lillahi wa rasuli Ọlọ́run sì wá ń tó wa pẹ̀lú ẹ̀ kò sẹ́ni fún wa lówó oṣù kò sẹ́ni fún wa ní nǹkankan ṣe mọ̀ pé Zubairu ti sọ́ngbà kan pé wọ́n ń ra data fóun 30,000 naira ó sọ nígbà yẹn owó yẹn ló wá gbà nígbà tí wọ́n fi tẹ̀lé lọ sí mọ́sálásí ńgbà náà tí wọ́n fi náà ń sọ èèyàn kan lóko owó yẹn ló wá gbà nílé ẹ̀yin pípù yìí ẹjájọ máa wù káwá wo ẹni tó ń sòdodo àtẹni tó ń parọ́ nínú wa èmi mọ̀ pé bàbá Síkírù ẹ má bẹ̀rù kò sí tó fẹ́ ṣe yín gbogbo Nàìjíríà bí nǹkan bá ṣe Síkírù ẹni tí kẹ́ lọ gbé orí KTV tẹ́ bá ti mórí KTV yóò fàìndì yóò ṣàlàyé gbogbo ọ̀dọ́ ṣé wá fẹ́ gbọ́ àwa yà bọ́ sórí social media sọ̀rọ̀ lé lórí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Síkírù nǹkan kan ò sì gbọ́dọ̀ ṣe mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ nǹkan kan ò gbọ́dọ̀ ṣe gbogbo àwọn tí wọ́n ń jáde yìí o tí nǹkan kan bá ti ṣe wọ́n àwọn tí kẹ́ lọ gbé yẹ kẹ́ ti máa mọ̀ o so Ọlọ́run ní kí ó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa o bàbá Síkírù ẹ fọkàn balẹ̀ kò ní ṣe yìí àmọ́ ẹ tètè bá wa táṣì ẹ ti keep wa suspense jù ó ti pọ̀ jẹ́ kí ẹ ti keep wa suspense jù ẹ tẹ̀ kọ́kọ́ jù kan ìkọ́ni kẹ́ kọ́kọ́ jù ẹ jù kan abẹ́rù kan orí KTV ìwọ náà tún gbéṣẹ́ fún Zubairu ó ti relegate ọwọ́ agbéṣẹ́ fún wọ̀ wàá bẹ́ ẹ̀ wò you go explain tire àwa sọ fún ẹ pé bàbá rẹ̀ la jẹ́ ní gbogbo ọ̀nà let's wait and see ìyanu á ṣẹlẹ̀ salamu alaikum.